Akí ẹ kú dédé àkókò yìí níbi yóò kẹ́tìlẹ̀ láǹfààní láti máa wò wá. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń wò wá kò ní di láṣẹ Ọlọ́run Ọba mi Èdùmàrè. Orí ló wọ́n ni títí bí ẹni tí ò lára ò ṣe ta ni títí bí ẹni ò níyè kan. Bí ìṣẹ́ bá ṣẹ́ni láṣẹ jù tẹbí tara ti yé kan ní kọ́ni. Òun ló dífá fún ọ̀bàrà ó máa dàṣẹ́ nù níjọ́ tó ń lọ rè wẹ́rí ara ẹ̀ lódò. Ọ̀bàrà wẹ́rí tán ó dolówó dọlọ́lá ó dọlọ́rọ̀ jaburata èjì ògbè agbèrè ní gbére pàdé olókun àlòkò ní gbére pàdé ọlọ́sà lèkélèké ní gbére pàdé ẹlẹ́fùn. Gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní àti máa wò wá ire kàǹkà lọ́ọ̀dẹ tiyín ire kàbìtì lọ́ọ̀dẹ tèmi náà. Ẹ kú dédé àkókò yìí o, ẹ ṣeun ẹ kú gbogbo ìgbà bẹ́ẹ̀ ṣe ń láǹfààní láti máa wò wá. Ẹ má gbàgbé ó ṣe kókó ṣe pàtàkì bẹ́ẹ̀ ṣe ń fẹ́ wá yìí kẹ́ máa like kẹ́ máa comment kẹ́ máa share kẹ́ sì máa subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí wa wò ní gbogbo ìgbà. Yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló máa ń ṣẹlẹ̀ tá a máa ń fetí gbọ̀nù, ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀ tá a ní kàkún, ṣùgbọ́n tó bá ti wá di pérò ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ti wá mú wá lómi láṣẹ bẹ̀rẹ̀ sí ní máa sáré kìjokìjo káàkiri. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, adúpẹ́ lọ́dọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Níbi 20 ọdún níbi 30 ọdún sẹ́yìn tá a bá ní ká wọlé Yorùbá dáadáa, nínú àwọn ohun tó máa ń jẹ́ ìṣòro ìjà tó máa ń fi gbogbo ìgbà wáyé kò ṣẹ̀yìn ìjà àwọn ọmọ onímọ́tò. Lọ́pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ló jẹ́ pé ìjà ọmọ onímọ́tò ló sọ ẹlòmíì dáláì ní bàbá, ìjà ọmọ onímọ́tò láwọn bòmíì ló sọ ẹlòmíì dáláì ní ìyá láyé mọ́, ìjà ọmọ onímọ́tò ti gbẹ̀mí àwọn ọmọ ẹlòmíì tó ti sọ wọ́n dáláì lọ́mọ mọ́. Ṣùgbọ́n adúpẹ́ nígbà tíjọba dé tíjọba bẹ̀rẹ̀ sí ní kọ́wọ́ bọ ọ̀rọ̀ àwọn onímọ́tò tó gbé kúrò lọ́wọ́ wọn pé ó ti di ti ìjọba báyìí o. Ìjọba ó kàn láǹfààní láti máa yan àwọn kan gẹ́gẹ́ bí alága sáwọn ẹ̀ka àwọn tí ó máa ṣàmójútó ọkọ̀ àtàwọn tó ń kọ́kọ́ ìrìn àjò ní àtàwọn tó ń ṣe taxi láàrin ìlú àtàwọn tó jọ́lọ́kadà tó fi mọ́ àwọn ní kẹ̀kẹ́ márúwá pàápàá. Ìgbà tíjọba kọwọ́ bọ̀ tó di wípé àfi kí wọ́n kọ́kọ́ máa gbàṣẹ lọ́tọ̀ ọ̀dọ̀ ìjọba. Ohun tí ìjọba bá sọ pé òun yọ̀ǹda fún wọn nínú àwọn tíkẹ́ẹ̀tì tí wọ́n ń tà òun náà ló máa jẹ́ tiwọn. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wà nínú ìpínlẹ̀ kan gbòógì tó jẹ́ pé ìjà ọmọ onímọ́tò lè ṣe kó má wáyé ní gbogbo ìgbà yẹn. Nínú eléyìí tó ṣokùnfà auxiliary àtàwọn igun ti ìkejì nígbà náà tí wọ́n á jàjà onímọ́tò tó nírúurú ẹ̀mí á bọ́ lọ, tó sì jẹ́ pé lórí ìwọ ló wà ní chairman afẹ́ gbapò lọ́wọ́ rẹ̀ afẹ́ jìjà gba chairman. Òun làwọn ìjà yìí máa ń dálé ńgbà náà. Àwọn ẹlòmíì wọ́n lè dé gáràjì báyìí kó jẹ́ pé ẹ̀jẹ̀ á ti sùn lọ. Bẹ́ẹ̀ nípínlẹ̀ Èkó onírúurú àwọn ìjà onímọ́tò ló ti ṣẹlẹ̀ pàápàá jùlọ ní Òṣòdì. Onírúurú ìjà ló ṣẹlẹ̀ tó ní ṣe pẹ̀lú àwọn onímọ́tò. Àwa la jẹ́ alága bí yìí o, ẹ̀yin kọ́ lẹ jẹ́ alága bẹ̀, ó lè jẹ́ ọ̀sọ́kọ̀ orúkọ làwọn míì òde ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa pé àwọn fẹ́ gba gáràjì yìí o, àwọn ti jìjà gba gáràjì o, tí ò sí ìlànà à ń ṣètò ìdìbò, ní ò sí ìlànà wípé a fẹ́ fọwọ́ sí ẹni báyìí ló máa jálága wa, ẹni báyìí la fọkàn sí, ẹni báyìí ni kó jẹ́ secretary, ẹni báyìí ni kó jẹ́ báyìí. Ẹni tó bá ti lágbára jù nígbà náà tóògùn ẹni wọ́n fi ń gba ipò chairman àwọn onímọ́tò lọ́wọ́ ara wọn gbà náà. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tírú ẹ̀ ti wáyé, ìjọba bẹ̀rẹ̀ sí ní bá wọn kọwọ́ bọ̀ pé iye báyìí lẹ́ ń pa ń bẹ̀ lẹ́ fi ń para yín, iye báyìí lẹ́ ń pa ń bẹ̀ lẹ́ fi ń ṣe oríṣiríṣi àwọn nǹkan. Nígbà tíjọba ti kọ́ bọ̀ ó ti lọ ọlẹ̀ díẹ̀, pàápàá jùlọ ní Lagos State tó ti máa ń wáyé lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nígbà náà. Gbogbo ẹ̀ ti de ohun àfisẹ́yìn tẹ́gun aláré ń fi ṣọ. Tìpínlẹ̀ Ọ̀yọ́ náà ó dohun àfisẹ́yìn tẹ́gun aláré lóògùn state káàkiri gbogbo ilẹ̀ Yorùbá táwọn ọ̀jà onímọ́tò ti máa ń wáyé ńgbà náà. Gbogbo ẹ̀ ló di pé àgbọn tó ní í ṣe pẹ̀lú ẹ̀ mọ́. Ṣùgbọ́n ní báyìí ohun tá a ti sọ pé kò ṣẹlẹ̀ mọ́, tínú wa ti ń dùn wípé ìjọ ọ̀la tún ti gbọ́ pé ìjà onímọ́tò ṣẹlẹ̀. Àwọn onígáràjì kan ẹnìkan wá kóra wọn jọ náà fẹ́ gba gáràjì lọ́wọ́ ẹnìkan, ó ti pẹ́ tá a ti gbọ́rù ẹ̀ nígbà tí ìjọba ti tọwọ́ bọ̀. Ṣùgbọ́n lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí níṣẹ̀lẹ̀ kan ló rú jáde nípínlẹ̀ Ọ̀ṣun nílùú Òṣogbo lágbègbè kan tí wọ́n ń pè ní Old Garage nílùú Òṣogbo. Ibẹ̀ níṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ tí àwọn igun kan eléyìí tó jẹ́ pé àwọn ni alága tó wà ní gáràjì yìí eléyìí tá à ń pè ní Ọlá Amọ́mì yìí Waheed Ọlá Alówólé lórúkọ ẹ̀ ń jẹ́. Waheed Alówólé yìí Ọlá Amọ́mì òun ló jẹ́ alága, léyìí tí àwọn ikọ̀ kọ́kọ́ déédéé kóra wọn dìde wípé àwọn fẹ́ gba ìṣàkóso ìjọba tó ń darí lọ́wọ́ ní gáràjì yẹn. Ṣé ẹ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ ìbí ìjọba ṣe bá wọn dá sí, wọ́n á vote ni, wọ́n á ní ìlànà ní tíjọba máa sọ pé òkè o ẹni báyìí la fà kalẹ̀, lẹ́yìn ọdún 4 wọ́n á yọ ẹni náà kúrò ńbẹ̀, wọ́n á tún fẹnu kò lórí ẹlòmíì tó tún máa bọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe nìyẹn.
ìwọ̀n tá a wá gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Òṣogbo ní New Garage níbi tí Waheed Alówólé Ọlámọ́mì tó ti jẹ́ alága bẹ̀ iná ni pé àwọn kan ni wọ́n kóra wọn jọ tí àwọn yìí tí wọ́n fẹ́ gba gáràjì àwọn tí wọ́n fẹ́ gba gáràjì wọ́n porúkọ ẹnìkan nínú wọn eléyìí tó fẹ́ jẹ́ pé olórí wọn wọ́n porúkọ ẹ̀ ní àṣírí gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ àṣírí yìí ló kó àwọn ọmọ ẹgbẹ́ tiẹ̀ dìde wípé àwọn fẹ́ lọ gba gáràjì àwọn fẹ́ lọ ṣe ńlá àwọn tó jẹ́ ti Ọlámọ́mì yìí ìnáwó pa àwọn ò tí ì lo ọdún 4 táwọn máa ń lò gẹ́gẹ́ bí àwọn ṣe máa ń bá ìjọba kọ̀ọ̀kan ṣe nígbà tó bá ti yan chairman kan tó bá ti lo ọdún 4 tán ló máa di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ yan alága míì kódà gómìnà míì lè débẹ̀ kó sọ pé chairman eléyìí tó wà ní gáràjì iṣẹ́ ń tẹ́ òun lọ́rùn ẹni tó jẹ́ alága àpapọ̀ fún wọn ó tẹ́ òun lọ́rùn òun fẹ́ lò ó fódìdí ọdún 7 tóun máa fi ṣe gómìnà tí gómìnà míì bá dẹ̀ débẹ̀ ó tún lè mẹ́lòmíì kó tún fi síbẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ṣe ń lọ lálàáfíà ṣùgbọ́n àwọn igun àṣírí wọ́n ya bo ibùba àwọn gáràjì yìí lóṣogbo wọ́n fẹ́ lé àwọn igun ti Ọlámọ́mì wọ́n fẹ́ lé àwọn igun yẹn wọ́n fẹ́ lé wọn kúrò èyí ló di aáwọ̀ ló di pé àwọn agbófinró débẹ̀ láti bá wọn yanjú gbogbo aáwọ̀ yìí inú àwọn tó jẹ́ igun ti Ọlámọ́mì tó jẹ́ chairman tó ń bẹ́ẹ̀ yìí iná ni wọ́n sọ pé àwọn pe ìkan nínú wọn táwọn agbófinró mú tó fọ̀rọ̀ wá lẹ́nu o ó ní àwọn pe ẹni tó jẹ́ ọ̀gá àwọn o láti fi tó wọn létí wípé báyìí kàsá báyìí kàwòdì àwọn ogun kan ti wọ́ ó ní ẹ má bá wọn jà ọ̀rọ̀ onímọ́tò ní ìsìn yóò ti kọjá pé à ń bára ẹni jà lẹ́ni tó jẹ́ pé àwọn ẹgbẹ́ onímọ́tò yìí NURTW ni wọ́n o àwọn tá a mọ̀ sí national léyìí tí Alhaji Musiliu MC Olúọmọ tó jẹ́ alága wọn lápapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn igun yìí NURTW iná lọ̀rọ̀ kàn lóṣogbo ní gáràjì yìí nígbà táwọn agbófinró débẹ̀ láti bá wọn yanjú àwọ̀ yìí ọ̀rọ̀ pé àwọn agbófinró débẹ̀ àwọn agbófinró fẹ́ mú àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n ń bẹ nípò lọ́wọ́ táwọn yẹn yarí iná ló fọ̀rọ̀ pé à bẹ̀rẹ̀ sí ní tàbọ̀ síra wa fọ́nrán yẹn tọ̀ kálẹ̀ níbi tó ṣàfihàn gáràjì yẹn tó ní kálukú bẹ̀rẹ̀ sí ní sàásálà fẹ́mi ẹ̀ táwọn èèyàn ń sáré káàkiri wípé báwo la ṣe fẹ́ ṣe báwo la fẹ́ ọ̀nà bó la fẹ́ gbé gbà oníkálukú bẹ̀rẹ̀ sí ní sáré nítorí ọ̀rọ̀ ìjà onímọ́tò gbogbo alamọ bó ṣe máa ń rí ẹni tí ò rà yóò san ẹlòmíì tó ní ṣọ́ọ̀bù lákòókò tíjọ onímọ́tò bá ṣẹlẹ̀ ni wọ́n lọ já ṣọ́ọ̀bù ẹ̀ ni wọ́n kó lẹ́rù ẹlòmíì tó ń kiri ọjà lọ bóyá àwọn omi inú ke bottle water àbáwọn mineral ló ń kiri torí pé ìjà ti fẹ́ máa ṣẹlẹ̀ tó gbélẹ̀ tó ń gbọ̀rọ̀ òbọn gbogbo omi àti ohun tó gbélẹ̀ gbogbo ẹ̀ ní ò ní bá mọ́ nígbà táwọn ìjà onímọ́tò máa ń ṣẹlẹ̀ ńgbà náà eléyìí tá a wá pé a ti gbóhùn ẹ̀ tipẹ́ nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ tipẹ́ ṣó tó wá yẹ kó jẹ́ pé irú ẹ̀ ló tún máa wáyé pàápàá jùlọ tó bá ti di pé ọ̀rọ̀ òṣèlú ń bọ̀ la máa ń gbọ́rù nǹkan báyìí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ó dọwọ́ wa ọba tó bá jẹ tìlú tòrò orúkọ ẹ̀ ò ní parẹ́ èyí tó bá sì jẹ tìlú dàrú orúkọ ẹ̀ ò ní parẹ́ ẹ má yẹ kó jẹ́ ìgbà tiyín tẹ́ ẹ ṣe wà nípò gómìnà yìí ni àwọn nǹkan kan ló máa bàjẹ́ nípa orúkọ ìpínlẹ̀ Ọ̀ṣun tá a ti mọ̀ tẹ́lẹ̀ nítorí pé ní ìsinyìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà tọ́rọ̀ òṣèlú bá ti ń súnmọ́ a fẹ́ ṣepò gómìnà a fẹ́ ṣètò ìdìbò kan làwọn onímọ́tò náà máa ń fi ìjà tiwọn sí nítorí ìkọ́lémọ ta la fẹ́ ṣàtìlẹ́yìn fún nínú àwọn olóṣèlú eléyìí tá a sì wí yìí ó ti ṣẹlẹ̀ tipẹ́ ìjọ la ti gbọ́rù jà àwọn onímọ́tò gbẹ̀yìn nílẹ̀ Yorùbá ń pé àwọn onímọ́tò kan wá ń bára wọn jà wọ́n fẹ́ gba gáràjì lọ́wọ́ ara wọn nìbàdàn wọ́n fẹ́ gba gáràjì lọ́wọ́ ara wọn lábẹ́òkúta wọ́n fẹ́ gba gáràjì lọ́wọ́ ara wọn lẹ́kọ̀ọ́ ó ti pẹ́ tá a ti gbọ́rù ẹ̀ Ọlọ́run fáwọn ìjọba lọ́nà yẹn ṣe léyìí tó jẹ́ pé ìpani nípakúpa ìwà jàǹdùkú eléyìí tó máa ń ṣẹlẹ̀ lábẹ́ ó ti dínkù ní gbogbo ìgbà yẹn tẹ́ ẹ bá rójú àwọn tí wọ́n ń jàjà onímọ́tò ojú wọn alẹ́ kókókó ni ṣùgbọ́n àwọn tó jẹ́ alága onímọ́tò ní ìsìn àwọn ọlọ́kadà àwọn onímárùwà nǹkan gbogbo wọn àwọn olówó ni wọ́n wà ń bẹ̀ tí wọ́n dẹ̀ fi ń jagbà tẹ́ pé àwọn náà ti ń kàwé tí wọ́n ti ń ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ ńgbà yẹn kì í fẹ́ fọmọ ẹ̀ fún àwọn onímọ́tò wọn ní àwọn jàgídíjàgan ọmọ onímọ́tò ló lọ fẹ́ ṣùgbọ́n ní ìsìn àti dúpẹ́ àwọn ọlọ́pọlọ pípé àwọn onímọ̀ ìjìnlẹ̀ àwọn tí wọ́n kàwé náà ni wọ́n ṣe ìṣàkóso ìdarí àwọn onímọ́tò láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà irú ilé ìta wa sọ pé ó ti fẹ́ lọ yìí ṣó yẹ kó tún jẹ́rù ẹ̀ látún máa gbọ́ padà àìpẹ́ yìí nìjà kọ́ ṣẹlẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjà òṣèlú àwọn ẹgbẹ́ òṣèlú kan àtẹgbẹ́ òṣèlú kan ni wọ́n lọ takora wọn l'Ọ̀ṣun state yìí náà ló ti ṣẹlẹ̀ lọ́dún tá a wà yìí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ wípé ó gbẹ̀mí èèyàn àbí nǹkan kan ṣẹlẹ̀ lórí pé ajá àyìnbọn á ṣe nǹkan kan
lọ́ṣun state nìkan lọ́dún yìí àwọn ìjà tó ti ṣẹlẹ̀ láti máa lọ bíi 4. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè bẹ́ẹ̀ bá kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan tẹ́ rò pé ẹgbẹ́ òṣèlú tẹ́ wà yẹn kò pé yín mọ́ tẹ́ bọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì táwọn ẹgbẹ́ òṣèlú míì bá tún wà táwọn yẹn náà tún fẹ́ dupò gómìnà kò ṣẹ̀ṣẹ̀ máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyẹn yín lẹ́sìn wà nípò gómìnà gẹ́gẹ́ bí gómìnà lọ́ṣun state so gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ kódà kó jẹ́ pé àwọn tiẹ̀ lọ́wọ́ ń bẹ àbí nǹkan kò mọ̀ kó jẹ́ àwọn alátakò iná ni wọ́n fẹ́ bàṣèjọba yín jẹ́ ẹ̀yin náà máa da gbogbo ẹ̀ lé lórí o ẹ pe àwọn agbófinró tó bá wà lákàtà yín ẹ pe àwọn tó jẹ́ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò láti mọ bẹ́ẹ̀tò ààbò bó ṣe máa wà nípínlẹ̀ Ọ̀ṣun lákòókò ìdìbò lẹ́yìn ìdìbò àti ṣáájú ìdìbò nítorí pé ó kù bí ọjọ́ bíi mélòó kan ló kù kẹ́tò ìdìbò wáyé lọ́ṣun state August lẹ́tò ìdìbò máa wáyé lọ́ṣun state so gbogbo àwọn ohun tó lè fẹ́ máa ṣẹlẹ̀ yìí àwọn èèyàn máa táàgì ẹ̀ mọ́ ọ̀rọ̀ òṣèlú tó fẹ́ ṣẹlẹ̀ ni nípa ẹ̀ sì wà nípò yẹn gẹ́gẹ́ bí gómìnà lọ́ṣun state a fẹ́ràn oríṣiríṣi àwọn bẹ́ẹ̀ ṣe máa ń múnú àwọn èèyàn dùn wípé ibi tẹ́ ẹ bá wà gẹ́gẹ́ bí gómìnà inú àwọn èèyàn kì í bàjẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ bá jó ẹ̀ kọrin tínú àwọn èèyàn sì ń dùn lórí ẹ̀ onírúurú àwọn iṣẹ́ àkànṣe lè tẹ́ ẹ ti ṣe náà táwọn èèyàn ń lò yín lọ́gọ ẹnu nípa ẹ̀ ẹ má wàá jẹ́ pé kó jẹ́ pé ìgbà díẹ̀ èmi kínkín làwọn èèyàn kan wàá fi wá tapo sáàlà yín gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè là ń rawọ́ ẹ̀bẹ̀ sí ètò ààbò lọ́ṣun state ẹ jẹ́ kó gbópọn kétò ìdìbò tó wáyé ètò ààbò ní Ọ̀ṣun state ẹ jẹ́ kó dúró re kó tó di wípé ètò ìdìbò wáyé lákòókò tí wọ́n bá ń dìbò ẹ jẹ́ kí ètò ààbò kó gbópọn dáadáa bó bá jẹ́ pé ààrẹ la máa ké sí bó bá jẹ́ pé àwọn ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ọlọ́pàá àwọn ikọ̀ ọmọ ogun la máa ké sí ni láti mú kétò ààbò lọ́ṣun state kó dúró dáadáa nígbà tá àti ìdìbò tákòókò ìdìbò tí dé báyìí torí pé à ń ṣe ikú para ẹni lọ́tún à ń ṣe ikú para ẹni lọ́sì káwọn kọ́ pé wọ́n lọ fún campaign kó ti máa dìjà lọ́tún ìjà lọ́sì kó ti máa lọ máa fa bíbọ̀dù ara wọn ya ìjà àwọn onímọ́tò lélẹ́yìí àwọn NURTW níbi tí àwọn tí wọ́n pè ní àṣírí tí wọ́n ti fẹ́ gba bus stop tí wọ́n fẹ́ gba gáràjì lọ́wọ́ àwọn ọlá mọ́mì ìbéèrè àkọ́kọ́ ni pé àwọn tó jẹ́ onímọ́tò tí wọ́n pera wọn ní bóyá branch chairman àbí garage chairman àbí nǹkan kan ibo ni wọ́n ti ń rí àwọn ìbọn eléyìí tí wọ́n ń gbé káàkiri ibi tá a ti ń bọ̀rọ̀ bọ̀rẹ́ o à ń bú àwọn tòkè lọ́hùn wípé nọ́ọ̀tì ló pọ̀ sí báwo ni àwọn Boko Haram báwo ló ṣe rí bọn a bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lù àwa náà fúnra wa ní láti rí i dájú pé ibi táwa náà wà ó mọ́ dáadáa níjọ́ níyìn tí arábìnrin kan tó jáde síta tó bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́ ọ̀rọ̀ lu gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Borno Alimadu Sheriff wípé Alimadu Sheriff ló yẹ kí wọ́n máa mú bàbá ń sọ̀rọ̀ Boko Haram lórílẹ̀‐èdè Nàìjíríà arábìnrin náà bọ́ta gbangba níbi ẹlẹ́ẹ̀kẹta tó máa sọ̀rọ̀ yẹn nìyí wípé Alimadu Sheriff yìí òun ló yẹ kó mú tá a bá ń sọ̀rọ̀ Boko Haram ní Nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ pé àwọn adàlúrúkọ àwọn bandits kan ṣọṣẹ́ o wọ́n ń gbébọn wọ́n lọ jíyàn gbé wọ́n lọ sínú abúlé wọ́n lọ máa yìnbọn sí gbogbo abúlé yẹn ó ní Alimadu Sheriff ló yẹ ká mú kí ni ìdí tó fi ní ó yẹ ká mú Alimadu Sheriff nígbà náà arábìnrin yìí ní Alimadu Sheriff ńgbà tó wà nípò gómìnà gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Borno iná ló kó àwọn kan ló kó wọn jọ àwọn tí wọn kàwé tí wọn ò níṣẹ́ lọ́wọ́ tó kàn ṣe jàgídíjàgan in ló kó wọn jọ ló lò wọ́n fòṣèlú wípé òṣèlú ń bọ̀ o ó yá ẹ máa lọ gbé àpótí níbì kan ẹ máa lọ ṣe báyìí ẹ má jẹ́ kí gbogbo àdúgbò yẹn ẹ má yẹ kó dẹrùn kí ètò ìdìbò ẹ máa dúnkokò máwọn èèyàn káwọn lè rí ìbò kóun lè wọlé gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Borno ó ní àwọn tó kójọ nígbà náà ní Borno State tó jẹ́ pé àwọn aláìmọ̀kànmọ̀kàn tí wọn ò kàwé tí wọn ò ní ìrírí tí wọn ò lajú tí wọn ò mọ̀ kankan iná ló kó owó ńláńláńlá fún wọn ló gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbọn ló gbé lé wọn lọ́wọ́ wípé nítorí títí ìfẹ́ tara tiẹ̀ nítorí òun rò ó lọ́kàn nígbà bóun bá lo àwọn kinní yìí òun lè rí àwọn ìbò wọ́n bá dúnkokò máwọn èèyàn lápá apá àbíkọ àwọn tí ò fẹ́ dìbò fún wọn á dìbò fún un bẹ́rù bá ń ba gbogbo wọn ó ló dípò gómìnà náà ṣùgbọ́n gbogbo owó tó kó fún àwọn wọ̀nyí sẹ́ni tó jẹ́ pé bóyá lákòókò náà gbogbo owó tó wà lákàntì ẹ̀ jù bóyá lójú 2000 naira lọ
tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní kó 10 million naira fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ́ sì kó bọn lé wọn lọ́wọ́ ìkọ̀ọ̀kan níbi ìbọn mẹ́rin mẹ́ta wọ́n lọ bẹ́ẹ̀ bí 20 bí 30 ètò ìdìbò lọ tán kò yá láti pè wọ́n pé ó yá àwọn ìbọn tá a kó fún yín ẹ kó wá o 10 million tá a fún yín a lè fún yín mọ́ o. Ibẹ̀ ni Boko Haram ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bárábìnrin yẹn ṣe sọ wípé nígbà tó jẹ́ pé àwọn tẹ́ fún ní 10 million naira tó yẹ pé 1000 naira ló wà ní àkáǹtì wọn kẹ́ tó fún wọn 10 million ẹ wá dépò tó ẹ pa wọ́n tì 10 million yẹn wọ́n ti ná tán ní gbogbo àkókò tí wọ́n ní 10 million naira lọ́wọ́ wọ́n ti ń ṣe bí ọba wọ́n ti ń jayé ìgbà tó wò yìí tán kò síbi tó ti fẹ́ rówó míì mọ́ wọ́n sì ní bọ́lákàtà òun ló fi bẹ̀rẹ̀ sí ní lọ máa gbé àwọn èèyàn kí analysis ṣe ṣoṣo yẹ yín ṣá wípé ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní lọ máa gbé àwọn èèyàn ara wọn ní Borno State ń bẹ̀ lórí pé ńgbà tí wọ́n bá lọ kó àwọn èèyàn 3 àwọn èèyàn 4 wọ́n wá pé local government chairman tó bá wà ń bẹ̀ àbí ìjọba tó wà ń bẹ̀ pé àwọn ti kó àwọn èèyàn yìí o àfi káwọn gbowó wọ́n á rí i pé wọ́n tún tẹwó fún wọn Ọlọ́run gbà wá o ṣe orílẹ̀-èdè Nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tó pamọ́ tó yẹ pé ó ń da orílẹ̀-èdè yìí láàmú nígbà náà gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ni pé àwọn tí wọ́n kówó fún tí wọ́n kóbọ̀ fún ìgbà náà ni wọ́n padà bẹ̀rẹ̀ sí ní lọ jí àwọn èèyàn gbé wọ́n tún já àwọn èèyàn gbé wọ́n kọ̀wé síjọba ìjọba tún fún wọn lówó bó ṣe sọ di okòwò nìyẹn o wọ́n sọ di pé nǹkan táwọn náà máa fi jẹun nìyẹn ṣẹ́ni tó jẹ́ ó ní àbúrò bíi 3 àbí tó ní ẹ̀gbọ́n kan lókè tó àwọn àbúrò yẹn ọwọ́ àwọn ẹ̀gbọ́n pé ẹ̀gbọ́n wọn ń gun mọ́tò ńlá kò kàwé kò ṣe kàn ní Borno ń bẹ̀ ibo ló ti ń rí àwọn ọ̀bọ tó kó fún wọn tó bá ti lè lọ kó àwọn èèyàn kan bìkan tó bá ti kó wọn pamọ́ tẹ́ bá ti pè ìjọba fún yín lówó àwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe bí Boko Haram ṣe tàn kálẹ̀ ní Borno nìyẹn ìyẹn la fi ń pe àwa tá a jẹ́ olóṣèlú nílẹ̀ Yorùbá la fi ń pè wá ṣàkíyèsí ọ̀rọ̀ tí wò tí ì débẹ̀ báyìí nítorí ìwà ọmọlúàbí tá a ní nítorí pé tá a bá ní ká gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àwọn ìpínlẹ̀ tó kàwé jù tó yẹ pé wọ́n ní onírúurú àwọn ìwé ẹ̀rí ńláńlá nínú àwọn ilẹ̀ Yorùbá ní gbogbo ẹ̀ pọ̀ sí integrity iyì ojútì tá a níyẹn ẹ má jẹ́ ká tẹ̀ ẹ́ mẹ́rẹ̀ nítorí ipò nítorí owó àwa tá a jẹ́ adarí nílẹ̀ Yorùbá àwa gómìnà ní House of Rep member àwa tá a jẹ́ aṣòfin àgbà senators tá à ń bẹ nílé ìgbìmọ̀ aṣòfin àwa tá a wà ní House of Assemblies gbogbo orú àwọn ibi tá a bá dipò mú tá a mọ̀ pé ipò òṣèlú ni àtàjẹ́ commissioners ministers tẹ́ ẹ bá ti wà nípò yẹn ẹ má ṣe ohun tó jẹ́ pé ó máa padà da ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá rú ẹ má ṣe ohun tó jẹ́ pé ó máa padà da ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà rú lápapọ̀ bó bá ti di pé olóṣèlú ti fẹ́ dé pé àfi kí n débẹ̀ ní dandan ló di pé yóò máa lo ọmọ gọ̀fẹ́ yóò máa lo àwọn ọ̀daràn ẹ má yẹ kó dàbí ti Borno o àwọn tí wọ́n kó bọn lé lọ́wọ́ ń jò ní àwọn tí wọ́n kó fún ń jò ní wọn ò rówó gbà padà wọn ò rí gbọ́ gbà padà lọ́wọ́ wọn àwọn ni wọ́n ń lò bọn ẹ láti lọ máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn káàkiri nísìnyí òṣèlú ò ń ṣe bó o bá ọpá tó o bá ti bá kó o bó lẹ́sẹ̀ òṣèlú ò ṣerú ẹ̀ iṣẹ́ tó o bá ṣe sílẹ̀ ọ̀rọ̀ tó o bá sọ lẹ́nu làwọn èèyàn fi máa mọ̀ pé èèyàn pàtàkì ní ìwà wo ló ti ń wù làwọn èèyàn máa fi òpẹ́ni tó dìbò fún lélẹ̀ ẹ jẹ́ ká dìbò fún ẹ jẹ́ kó wọlé yóò lè ṣeun tá a bá fẹ́ ṣùgbọ́n ìwọ tó níwà gidi lọ́wọ́ tó wá jáde síta káwọn èèyàn máa dìbò fún ẹ òun ní káwọn èèyàn máa dìbò fún ẹ bó ṣe ní kó máa dìbò fún ẹ ló ń kó fún wọn ló ń kó àwọn ohun ìjà ogun fún wọn tó bá kó fún wọn tó bá tó táìmù kan wọn ò ní agbára tiẹ̀ gò ní lè ka wọn mọ́. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè á rọ̀ yín ẹ kó àwọn èṣù elétò ààbò ẹ kó wọn síta ètò ìdìbò tó ń bọ̀ l'Ọ̀ṣun state yẹn má yẹ kó fi sọ ìpínlẹ̀ Ọ̀ṣun lórúkọ ẹ má yẹ kó fi sọ ilẹ̀ Yorùbá lórúkọ ẹ má yẹ kó fi sọ orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ búburú ká ṣètò ìdìbò yìí kó lọ nírọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ àwọn tẹ́ bá mọ̀ pé ọ lè gbọ́ràn nínú àwọn tẹ́ jọ jẹ́ adíje nínú àwọn ẹgbẹ́ alátakò ẹ pè wọ́n báwo la ṣe fẹ́ ṣe tètò ìdìbò yìí tí òfin ní mẹ́hẹ ẹ pè àwọn agbófinró àwọn tẹ́ bá fura sí pé àwọn ẹgbẹ́ alátakò yìí àwọn gan ni wọ́n ń rúnú àwọn ni wọ́n ń dá wàhálà lẹ̀ àwọn ni wọ́n ń kọ́ owó fún àwọn ọmọ onígbà àwọn ọmọ gọ̀fẹ́ àwọn ni wọ́n ń dá wàhálà lẹ̀ ẹ fà wọ́n síta kíjọba fọwọ́ òfin gbé wọn. lórí ọ̀rọ̀ eléyìí tó wá wáyé nílùú Òṣogbo tí ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun ní gáràjì yẹn níbi tí àwọn ẹgbẹ́ onímọ́tò NURTW àwọn ti gun àṣírí tí wọ́n pé àwọn fẹ́ gba gáràjì lọ́wọ́ àwọn igun ọlá mọ́mì nígbẹ̀yìngbẹ́yìn wọ́n rọ́wọ́ tó ọ̀kan lára àwọn tó jẹ́ igun tọ́lá mọ́mì tó sì dárúkọ ara ẹ̀ ó ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ àwọn tí wọ́n jọ fèsì ara wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè
bó ṣe jẹ́ pé nínú ìjà tó ṣẹlẹ̀ lóṣogbo yìí ìjà àwọn onímọ́tò yẹn ó kéré jù ọlọ́pàá 2 ló farapa tí ọta àbọ̀n bà wọ́n níbi tí wọ́n ti gbé yìnbọn sá wọn ọlọ́pàá tó fẹ́ bá wọn ṣètò ọ̀rọ̀ ẹ jẹ́ ká wo fídíò yìí díẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin tí wọ́n mú tó jẹ́ pé òun náà ní òun jẹ́ ṣáàmánù bóyá ìkànnù àwọn gáràjì tó wà ńbẹ̀ ni àbí branch chairman lòun ẹ gbọ́rọ̀ lẹ́nu bó ṣe ṣàlàyé bọ́rọ̀ yìí ṣe jẹ́. Saheed Ọpẹ́yẹmí Adédèjì. Saheed Ọpẹ́yẹmí Adédèjì kí ló gbé yín wá bí? Ẹni tó gbé wa wá síbà ni pé fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àná sí àwọn àṣírí ẹni bá ń gba gáràjì tí táìmù wọn ò dẹ̀ tí tò torí sàtífíkẹ́tì tó wà ní ọwọ́ wa 4 years ni ìyẹn ni ó wá surprise sí wa pé báwo ló ṣe máa gba gáràjì gbàtà dẹ̀ dé gáràjì àdẹ̀rí òun àtàwọn ọmọ fóònù ni wọ́n jọ wà ń bẹ̀ àdẹ̀ ní agbára kankan tí a fẹ́ ṣe mọ́ wọ́n dẹ̀ sọ̀rọ̀ sí gúrúùpù pé kí gbogbo wa ká pàdé ní jẹ̀tù pé ká wá ṣe meeting. ẹ̀yin mélòó ni. a pọ̀ àwa unit chairman àtàwọn branch chairman kọ̀ọ̀kan náà so gbàtà dẹ̀ débẹ̀ ọ̀gá wo tí ì dé rúgbà náà. ta lọ̀gá yẹn. alówólé kọmọrẹ wà pé lóru